láyà máma lálẹ́ ti yá àwọn tèmi pé kò tìgbà tí mo bá sọ̀rọ̀ gángan lè ní ọ̀nà nífà lè ní ìṣẹ́ ní. Mo láìka orin yẹn ó kẹ́jẹ̀ pé tóní bá ti ń kíyàn lórí iṣẹ́ tá à ń ṣe èèyàn kì í fẹ́ pẹ́ ń bẹ̀ ni nàkẹ́ tóní bá ti ń kíyàn kò ṣeé lò. Quick one. I don't know bóyá tí mo bá lè sọ ohun tójú wá rí ń bì bóyá nákàn ò ní kí ó jẹ́ kán gbé mi wá Nàìjíríà ni o bóyá wọn ó sì delay flight mi ní ìkúkú tiẹ̀ wàá mọ̀ báyìí àgbọ̀dọ̀ wọ́n sọ ohun tójú wá rí. Orílẹ̀-èdè Nàìjíríà igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ibi náà la gbọ́ tá a ti gbọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti hand over nítorí ṣe pẹ̀lú Hajji lé igbákejì wọn lọ́wọ́ pé kí wọ́n máa mójútó. Nǹkan ń ṣẹlẹ̀ o wọ́n lè má sọ fún yín o àwọn nákàn wọ́n fìyà jẹ wá o wọ́n fìyà jẹ àwa lálàjì tá a wá láti Nàìjíríà o ní ọ̀sán tèmi o wọ́n fìyà jẹ wá gan fìyà jẹ wá wọ́n sọ́fà wa 2014 tí mo wá bí àwọn alálàjì ni wọ́n ń gbalé fúnra wọn àwọn ní as in the state ni ó gbalé fúnra wọn state ni ó so oúnjẹ tá a jẹ àwọn ni wọ́n ò rí sí mọ́tò tá a wọ̀ kódà àwọn nákàn fẹ́ lè jẹ́ pé àwọn gan ni wọ́n wà kí ló kù tí wọ́n ò ṣe gan ná kí ló kù tí nákàn ò ṣe nákàn ló bá gbalé Mẹ̀dínà alága alálàjì ìpínlẹ̀ ò ní ráìtì lórí ilé àwọn náà jókòó ta ni bàbá jókòó ta ni títí tí wọ́n ń wò báyìí lódà gbà mo lọ bá wọn pé bàbá wọn mi ò rí lẹ́sùn wọn ò fún mi yàrá bàbá ní kí n má bínú bàbá tún sáré lọ àgbàlagbà wọ́n lọ bá àwọn nákàn ò gbọ́ Yorùbá àwọn tí wọ́n yàn tíá wọn ò gbọ́ Yorùbá wọn ò dá bí ò sí Yorùbá ń bẹ̀ ní bí Yorùbá ẹ̀yọ kan tó dó lórí nìkan lọ́wọ́ à ń bẹ̀ ní I don't understand. nákàn National Hajj Commission lọ́dún yìí ẹ̀fọ́ ń bù bówù yẹn jù mí Saudi ẹlẹ́gbẹ́ mi mọ́ lọ́dún yìí ẹ̀fọ́ ń bù ẹ fìyà jẹ wá gan àwọn èèyàn sọ́fà ń bí o gbogbo àwọn international alálàájì international yẹn tí wọ́n disappoint àwọn èèyàn táwọn èèyàn ń ṣépè fún tí wọ́n ń ṣe yẹn díẹ̀díẹ̀ lè wà lọ́wọ́ wọn ò bọ̀ nákàn tún dákun púpọ̀ nákàn dákun púpọ̀ nítorí ọba mọ̀ nípa ẹ̀kọ́ kú oúnjẹ náà ibẹ̀ sìn lápẹ́lẹ́ yìí àlọ́ dẹ́mìnà ń bẹ̀ yẹn tá a rí tẹ́ǹtì àwọn èèyàn bó ṣe rí gbogbo àwọn èèyàn ṣe rí nígbà tẹ́ bá rí tẹ́ǹtì àwọn ti Nàìjíríà kò ṣe mọ́ sọ àwọn èèyàn complain gan nákàn ẹ má jẹ́ kó súyàn náà àrínú àwọn tó wá Hajji tí wọ́n ń gbé ìbẹ́ ọkàn náà ti da kẹ́hìn lọ mú bọ́lọ́hún ó ti da ìbáyé pé bí wọ́n ṣe ń ròyìn ẹ̀ ní sáwọn èèyàn mi ò wà lóye pé gbogbo nǹkan tó bá ti jẹ́ ti Nàìjíríà báyìí ìnira ni nákàn ẹ ṣe dáadáa o sáwà káàkùn bí a mọ̀ lọ lé wa wọ́n ní state ọ̀dá àwọn èèyàn bá international wá international náà nákàn fún wọn lókun lọ́rùn wọ́n ti bà gbogbo business àwọn international yẹn jẹ́ bà gbogbo business wọn jẹ́ irú ètò wo nìyẹn àwọn international sì wọ́n ń sáré káàkiri ní gbogbo etí ò jẹ gbèsè nínú wọn tó nǹkan etí ò jẹ gbèsè nínú wọn must you tójú bọ everything wọ́n ti fún àwọn state wọ́n kokùn bọ̀ wọ́n lọ́rùn wọ́n fún pa àwọn international wọ́n kokùn bọ̀ wọ́n lọ́rùn wọ́n fún pa ìgbà wo la fẹ́ débi tá à ń lọ kéèyàn mọ bọ̀ láàjì kọ́ dàbí pé èèyàn ń lo ogun gbogbo ayé ti di rọrùn wọn ò fún àwọn rọrùn Nàìjíríà ọkọ̀ ọ̀fẹ́ kan bẹ níbi tá à ń gbé ń bì kò jìnnà púpọ̀ sí ara ṣùgbọ́n béèyàn bá rìn lójoojúmọ́ ẹni tí bá rìn lójoojúmọ́ tó bá dé Nàìjíríà yóò tiẹ̀ ti mọ̀ pé dókítà láti fi pé kọ́ mọ múra lẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló ń òde sí o yóò bá yẹ ǹtàn yóò yẹ ń dì ṣe Hajji tí wọ́n ní káyé èèyàn bàjẹ́ torí pé èèyàn ṣe Hajji ni gbogbo nǹkan ìdẹ̀rùn ti dé bá náà àwọn Saudi gan fara nìyẹn mọ́ wọ́n gbé àwọn mọ́tò bọ̀gìnì kankalẹ̀ àwọn mọ́tò luxurious bus ní ńlá wọ́n gbé kalẹ̀ kó máa kó àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ẹ lè believe pé tá a bá rún mọ́ àwọn white tí wọ́n gbé wa lọ sí Haram tá a bá ń padà bọ̀ tán bá fi rí wa nu mọ́tò yẹn bí ajá ni wọ́n lé wa yes
àlè tó kọ́ àwọn Morocco àlè tó kọ́ àwọn Egypt àlè gbogbo African countries ló lè ti ń kó wọn kò sẹ́yọ kan báyìí tó ń kó Nàìjíríà àbí wọ́n láàyè wọn ìkọ̀ọ̀kan wọn láàyè kò sí ẹyọ kan báyìí tó ń kó àwọn ọmọ Nàìjíríà ni àwọn àráre káàkiri nínú oòrùn àwọn àmọ́ bọ̀ bíi pé àwa nìkan ni àwọn kí ló dé tẹ́ ẹ̀ ṣètò tó yẹ pé ìlànà ẹbẹ̀ yẹn ò jẹ́ mọ́mọ́tò gbogbo wa lájọ mọ́ rìn àti gbogbo orílẹ̀-èdè takú sínú mọ́tò kan ó ní kí n bọ́lẹ̀ mo ní tó gbogbo àwọn táwa bí inú mọ́tò ìlàsùn lónìí ń àbọ́lẹ̀ takú bẹ́ẹ̀ ni driver tún wá bá mi ó lóun ọ̀lọ́ ọ̀nà bí mọ́ lọ já wọn tó gbé ìsibí ọba já wọn sí because wọ́n sọ pé free ni wọ́n gbé mọ́tò yẹn lẹ̀ free fún àwọn alálàájì wọ́n gbé mọ́tò yẹn lẹ̀ wọ́n ní free fún àwọn alálàájì wọnú mọ́tò yẹn lé gbogbo àwọn mọ́tò àjọ wọlé wọn jẹ́ wọ́n sọ̀kalẹ̀ wọn jẹ́ wọ́n wọlé èmi nìkan wọlé bẹ̀ wọ́n wọkọ̀ yìí ó gbé mi kú òbí pé òfò bọ́dẹ́yẹ ó lóun ọ̀lọ́ náà nu àwọn tó wà ní ọkọ̀ yìí náà ó sì sọ̀kalẹ̀ bí wọ́n tún wọkọ̀ míì wọ́n wọ bẹ̀ ṣé gbogbo èèyàn ni ó lè mọ lọ agídí mo ṣe lágídí gbogbo èèyàn lọ mọ ráìtì ẹ̀ débi pé yóò kó wọn mọ ìjà sí ṣé à ń jà sí ráìtì Oríyọmí wá jẹ́ pé ń mọ̀ jà sí ráìtì Nàìjíríà ni mo dé ìlú èbò tí kọ̀kọ́ béèrè ráìtì mi ní kọ̀kọ́ béèrè ẹ dákun o àwa tá a bá dúdú báyìí o tí wọ́n bá bí lóko o tá a bá wọ̀lú wọn o níbo ni ráìtì wa mọ́ o nígbà bá ti wá mọ ibi ráìtì mi mọ yẹn ẹ fi òkú lẹ̀ fẹ́ mi ń mọ̀ bí ṣe gba ìwọ̀n ráìtì mi yẹn bó ṣe wulẹ̀ kó kéré tó àfi tí ń bá kàn fi ọ lọ lókù kódà wà á di kábà níbi kan ibi tí wọ́n ní ká mọ̀ lọ ká ti lọ ṣàdúrà mo dúró wákàtí mẹ́ta ìráyè débẹ̀ ẹnìkan dúró ó nìkan sì lo 30 ìṣẹ́jú tẹ́rò pọ̀ lọ táwọn èèyàn ń tira wọn bí ó nìkan sì lo 30 ìṣẹ́jú kí ni àṣekọ́lá sí kò lò jọ 30 ìṣẹ́jú kan lọ ó lò tó wákàtí kan kò kú òun bẹ́ẹ̀ ọlọ́pàá sì dúró ń wò báyìí kò sọ nǹkankan àwọn èèyàn complain ọlọ́pàá yẹn ò sọ anything ó dẹ̀ ń wòran ó dẹ̀ jókòó sí. bẹ́ẹ̀ èmi náà dì mọ́ èmi náà bẹ̀rẹ̀ tèmi kò ju ìṣẹ́jú 5 lọ ní ilé yìí kò ju ìṣẹ́jú 5 lọ lọ́lọ́pàá yẹn bá ń gbá mi lẹ́yìn kí n kú ò mo ní kò sí wàhálà wọ́n lọ wọ́n náà mọ̀ bá sọ̀rọ̀ sórí pé ti ṣàbòsí mi wọ́n ṣàbòsí mi o kàábà ò gbé kalẹ̀ páwọn lárúbáwá nìkan wọ́n ní o gbogbo ayé ló ní ọmọ wa bẹ̀ wọ́n ṣàbòsí mi ọlábòsí mi tí wọ́n ṣeun jẹ́ kàdúrà mi ó gbà mo wá bẹ̀wọ̀ Ọlọ́run tí n bá ti wá bẹ̀rọ̀ tán tí n bá ti bọ́ sọ̀rọ̀ tán ń wà á lọ jẹ́ wọ́n mọ̀ pé wọ́n ṣàbòsí o torí mi ò jẹ́ wọ́n mọ̀ lónìí o Ọlọ́run jẹ́ ṣe bẹ́ẹ̀ o mo sì ṣe ń nà mí wọ̀n dáhùn mo sì ṣe tán pátá wọ́n á kú o ọlọ́pàá tí ń sọ bí táǹkẹ́ ẹnu bọ̀ wọ́n á lọ bá wọn nà ká sí mú báyìí mo ní you are sentimental you are discriminating you don't fear Allah and you are telling the whole world to fear Allah what are you doing here ọmọ ìyá rẹ nígbà tó sùn bẹ́ẹ̀ yẹn tó jókòó ká bẹ́ẹ̀ yẹn everybody gbogbo àtàwọn àbílà ń complain you did nothing. Now it is my turn. I spent 5 minutes. You are chasing me away. Is this your father's property? It belongs to all Muslims throughout the world. Not you. It's because it is situated here. Ọlọ́run fi síbí ni. It's not your property. It is our property. Mo kígbe mọ́. Gbogbo àwọn èèyàn wo bẹ̀. Àwọn tó dá mi mọ̀ pé Oriyomi Hamzat ojú mi ti change. Àwọn ọlọ́pàá bíi 4 wọn lọ kóra wọn wá. Bí wọ́n bá gbé ìbọn àwọn yòókù rẹ̀ ọgbọ̀. Bẹ́ẹ̀ mo ṣàlàyé fún gbogbo wọn. Bẹ́ẹ̀ mo takú tí yẹn lọ́rùn. Wọ́n pe sorry we are sorry wọ́n ń wò mí báyìí ó ń wò mí báyìí irú because bí wọ́n ṣe pè wá làwọn èèyàn náà ń pè wá ẹ̀yà kan ò superior sẹ́yà kan it is just a colour ibi tó lọ ju kálukú sí ni ibi tó ju wá sígbà tó dá wa nínà ẹ̀yin èèyàn wa ẹ̀yin ọ̀gá wa iná lẹ́dẹ̀ useless wa wọ́n lé wa bí ajá tó sọ̀kalẹ̀ nínú mọ́tò yẹn àwa máa mókè yẹn gùn lọ àmọ́ mókè yẹn gùn lọ ìgbà míì tó yẹ ká wálé ká wá jẹun ká tó padà bẹ̀ a nílé wá á sùn síbẹ̀ ni a lè lágídí lọ ń gbà mí gbogbo ara yóò máa ròyìn why you can make it easy you can make provisions other countries are making provisions NACON National Hajj Commission lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn wa gbogbo àwọn international tẹ́ bà okòwò wọn jẹ́ tẹ́ fẹ́ sọ wọ́n dèrò ẹ̀yìn ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bẹ̀ wọ́n ẹ dẹ̀ fún wọn ní ẹ dẹ̀ mọ ìlànà tẹ́ mọ ṣe tí wọ́n fi mọ ríṣẹ́ wọn ṣe ṣé ẹ tún fẹ́ gba gbogbo iṣẹ́ wọn dànù ṣé ẹ fẹ́ káwọn yẹn níṣẹ́ lọ́wọ́ ẹ fẹ́ wọ́n ríṣẹ́ sí mọ́ ni. ní Mínà ààrẹ tí ò jẹun títí tá a fi kú Mínà gbogbo tẹ́ǹtì kọ̀ọ̀kan ìní wọn láwọn tí wọ́n mọ sóúnjẹ fún wọn
àwọn tí ọmọ sóúnjẹ fún wọn owó yẹn ti wà nínú owó Hajji tí wọ́n gbà ibi tí wọ́n ti ń sóúnjẹ fún àwa o àwọn tí wọn ò mọ̀ pé yà kan jẹ́ Yorùbá ní sóúnjẹ fún wa àwọn tí wọn ò mọ̀ pé yà kan jẹ́ Yorùbá àwọn ní sóúnjẹ fún wa wọ́n sóúnjẹ tó lè ba ayé èèyàn jẹ́ téèyàn gbọ́dọ̀ kó gbogbo ara jẹ wọ́n wá ṣe kànjọ́ kan wọ́n gbé kalẹ̀ wọ́n wá sọ fún Haúsá pé ṣé bó ń jẹ yín ni wọ́n fèdè sọ fún pé Haúsá sí pé ṣé bó ń jẹ ìlú yín làwọn sì Haúsá yẹn ló lè yé sóúnjẹ ìlú àwọn o oúnjẹ ilé yé sóúnjẹ ìlú àwọn o tọ́tán kìí sóúnjẹ ìlú Haúsá kìí sóúnjẹ ìlú Yíbò kìí sóúnjẹ ìlú Yorùbá oúnjẹ ìlú bolẹ̀sì fún wa oúnjẹ ìlú bolẹ̀sì fún wa àdéhùn àwọn míì tí wọ́n ń gbádùn ayé wọn tí wọ́n ń lífù ẹ̀ gbogbo ẹ̀ náà tẹ́ bá ti wá ṣàìdá tẹ́ bá ti fara ni wá ẹ wà mọ̀ pé araṣẹ́ Hajji náà ni araṣẹ́ Hajji náà ni araṣẹ́ Hajji náà ni bá ṣe pé báà ni wọ́n ń ṣe kí wọ́n tó ròyìn Hajji fáwa a máa wù wá láti lọ bá ṣe pé báà làwọn nákọ̀ǹtà náà ń ṣe a máa wù wá láti lọ you have to do it right do it right a kì í ṣe animal a kì í ṣe ẹranko gbogbo ètò wa máa ṣe ẹ jẹ́ káwọn èèyàn tiwa náà máa rí mọ́tò tí wọ́n máa gùn ẹ jẹ́ kí wọ́n máa rí mọ́tò tí wọ́n máa gùn ṣẹ́nu yín dùn ní báwọn yẹn ṣe ẹni tẹ́ bá mọ̀ pé international ni tí ò qualify ẹ cancel ẹ mọ̀ jù ó ṣiṣẹ́ mọ́ tó bá sì pé international mẹ́wàá péré ló wà Nàìjíríà ẹ mọ̀ fún mẹ́wàá yẹn ní slot àwọn yòókù tẹ́ bá mọ̀ pé àwọn ò tí ì ká tó àwọn mẹ́wàá yẹn wọ́n mọ̀ sásí mẹ́wàá yẹn lábẹ́ kò ní jẹ́ pé ara wọn ni wọ́n àwọn international wọ́n ní èyí pẹ́ kéèyàn mọ̀ pẹ́ ní Hajji ni àwọn fi máa lọ international torí táìmù iṣẹ́ àwọn lóòótọ́ ni wọn ò pẹ́ ṣùgbọ́n iye ọjọ́ táwa tá a jẹ́ state ló ń bì àwọn náà lò ní ẹni tí ò lò ní airport Abuja ó lò ní airport Èkó tàbí kó lò nílùú kan tí ẹ lọ dá sí tó bá ń fara gbolẹ̀ tí wọ́n ń sọ́fà mẹ́kò tó di pé wá bí wàhálà tẹ́lómi ti ṣe kó tó dé bí ńkọ́ tẹ́lẹ̀ mi ṣé ẹ̀yin ò rí woman tó bọ́ sórí social media tó ń ṣépè fún oní international kan ni oní international tó ń ṣépè fún yẹn téèyàn bá pè yẹn náà jókòó ó náà rí sọ́nà àbí bòlè yóò ṣe gbowó lọ́wọ́ èèyàn tí ó wà mọ́ fara ni ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ ṣé bó fẹ́ sòwò yẹn kó jèrè kó tún lè sèmí ìjọ mi ni nígbà tí ò bá ṣe àkókò yẹn dáadáa báwo ni ó ṣe rí mi ṣe it is not good international nakon ẹ ṣe dáadáa nakon ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa o kẹsì bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run o Ọlọ́run aláwa sì ń bí ẹ bẹ̀rù Ọlọ́run o mo láǹfààní àti sọ ilé ìtorí Hajji ti parí ká mọ̀ bọ̀ ńlé ló kù mẹ́rin bá tún ní ìyẹn sọ̀rọ̀ kan bì kan sọ̀rọ̀ kan bì kan àti parí Hajji bàálù tí ó gbé wa lókùn tá à ń retí ká mọ̀ bọ̀ ńlé nakon Oriyomi Hamzat ló kọ bí bẹ́ẹ̀ bá ti ló kọ mí bí pásítọ̀tì ẹ yọ sẹ́yìn kẹ́ni tí mo sọ ọ̀dà ṣẹ́ gbọ́ ẹ mọ̀ jẹ́ ń wálé ẹ yọ sẹ́yìn kẹ́ni tí mo sọ ọ̀dà kẹ́ni mo ṣe láti sọ tí mo sọ ní tí ì sọ nǹkan kan o bá dé Nàìjíríà àtújọ mú nǹkan lẹ̀ o tá mú nǹkan lẹ̀ gidi tí ń tú àwọn àṣírí iṣẹ́ ibi tẹ́ ń ṣe àṣírí gbogbo àwọn ìwà burúkú tẹ̀ ń wù tí ń tu ẹ̀yin lẹ́fun wa ló jẹ́ Mẹ̀dínà ẹ̀yin lẹ́fun wa ló jẹ́ ní Mínà ẹ̀yin lẹ́fun wa ló jẹ́ Láràfá ẹ̀yin lẹ́yìn ṣe kìíní kan gbowó lọ́wọ́ wa tẹ́ ẹ lọ concentrate lórí sàrà táwọn ẹni ẹlẹ́ni ń ṣe ẹ fi fún wa ló jẹ́ wọ́n ní káwọn náà wọ́n ṣe sàrà ni are you telling me ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run àwọn tẹ́ ẹ ti báyé wọn jẹ́ sìn Ọlọ́run ó bí yín o tọ́ra àwọn náà níyàwó wọn lọ́mọ o ètò ọjọ́bìnrin nu wọn lọ́kọ o àwọn kan ti kú o wọ́n ti kú dànù o tíbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bí a máa ń ní àwọn doctors àwọn nurses wọ́n máa ń tẹ̀lé wa wá láti state now bọ́yọ̀ state ṣe wáyé a máa ní doctor wa a máa ní clinic wa tó yẹ pé tí nǹkan bá ṣe wá clinic yẹn lánàá ẹ lè centralize everything kò sí clinic fún state mọ́ we have to come to nakon before we can treat ourselves. nakon lánàá ti wá ká tó treat ara wa each state kí ló burú nínú kí state kọ̀ọ̀kan kó ní health official tó máa gbé wá kán tó dọ́dọ̀ yín kọ́ 2014 tí mo wá sí Hajji 2014 tí mo wá sí Hajji tó bá ṣe pé irú system tí ẹ̀ ń rọ̀nù lénìí ni wọ́n rọ̀ ní 2014 ni ní tá à ń sọ ẹ̀kọ́ dàbà máa sọ nípa èmi gangan tí mo bá yín sọ̀rọ̀ yìí wọ́n fún mi lóúnjẹ kan mo jẹ oúnjẹ yẹn tí mo ṣe jóúnjẹ yẹn tán ó dá system mi rú bí mo gbà tán rush mi dé hospital wọ́n ní food poison wà ń bẹ́ẹ̀ gbà yẹn pé oúnjẹ mi ò kí ń jẹ tẹ́lẹ̀ pé kò bá mi lára mu kí ló wà nínú kẹ́ fún wa lóúnjẹ tiwa they need to rush me to the hospital torí pé àwọn èèyàn wa ni doctor yẹn tó yẹ pé àwọn èèyàn wa ni doctor tó wà ń bẹ̀ tí èsì pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ àwọn doctor yìí tá a mú wá inú kọ́kọ́ tọ́jú mi ń bì nígbà tí wọ́n tọ́jú mi tán stabilize mi iná tó gbé mi lọ sí hospital tó jẹ́ ti nakon gbà yẹn ẹ wá léèyàn mẹ́tàlá ló kú sá ní gbogbo àwọn tó wá láti Nàìjíríà
jẹ́ lọ yẹ rẹ́kọ̀dì yín wò àwọn sọ pé jù bẹ́ẹ̀ lọ àsọ pé wọn ò tó bẹ́ẹ̀ o èèyàn 13 ló kú ibẹ̀ tó kú tán sí bínú ẹ̀ máa dúró àwọn tẹ́ pa sáyé ni máa dúró àwọn tẹ́ sọ dálábọ̀ ara ni látàrí ètò tí ò mọ̀ yẹn lórí tẹ́ ṣe tó ọ̀ràn yẹn ni kí Nàìjíríà má létò rárá ni ọ̀ràn yẹn ni ká má létò fún kankan ni fúbọ̀ wa irọ́ ni àlétò politics wa irọ́ ni àlétò ó tún di ẹ̀sìn tọlọ́hun a tún fẹ́ ṣe tọlọ́hun ẹ tún bà gbogbo ẹ̀ jẹ́ tó bá yẹ pé owó ló fẹ́ make tó fẹ́ sin Ọlọ́run lára iṣẹ́ nígbà tí wọ́n yàn ọbẹ̀ gẹ́gẹ́ bí kọ́mọ ṣe NACON secretary NACON múgbá NACON mẹ́gbẹ́ NACON gbogbo tó bá NACON can't you just tell them that you are not interested kán wá pò mí ìfún ẹ tó ti kówó jẹ. You are not doing well o you are not doing well you are not doing well ìsẹ́nìkan bá sọ pé NACON ṣe eré ẹ̀ ṣe eré mo dẹ̀ ń sọ fún ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo wàhálà táwọn international ní tó bá yẹ pé wàhálà yẹn jọ 100% tí àwọn international àwọn operators yẹn tí wọ́n bá ní wàhálà tí wọ́n bá jẹ́ 40% bóyá àwọn ò ṣe kankan tó yẹ wọ́n ṣe àbí wọ́n ṣe kíní kan tó bá jẹ́ 40% tí NACON jẹ́ 60% tí NACON jẹ́ 60% ẹ kàn so àwọn èèyàn lọ́wọ́ ajánúwèé ní gbogbo àwọn chairman bọ́ọ̀dù alálàájì ní state ajánúwèé ni wọ́n náà wọ́n kàn fagídí operate ni ajánúwèé ni wọ́n náà wọ́n lè dálégbà ní Mẹ́dínà wọ́n lè dé oúnjẹ sèǹbì kan àwọn náà wọ́n lọ tò lẹ́yìn wọ́n mọ̀ tò lẹ́yìn you do it right at least for once. Do it right for once. Bless us. Ẹ má gbé mi. Báwo yẹn má gbé mi. Tó bá ti wá bá wọn mọ̀ àṣàṣà yín. Tó bá ti kó passport mi ẹ gbálẹ̀. Àbí kẹ́ passport mi kẹ́ ẹlẹ́rìí mọ́. Mo kú bẹ́ntọ́ gbà lọ́wọ́ mi. Mo sì mọ bí visa mi wà. Ẹlẹ́gbé mi mọ́. Kẹ́lẹ́ fẹ́ dà mí lẹ́nu ìkájọ mú nǹkan lẹ̀. Fún àjọba ìlú ìgan ni ọmọ bó wọn ṣe tì mí takú lọ lé ni. Wá da orí burúkú tẹ bá ń ṣe káàkiri. A ti parí ètò ní ìsìn ẹmọ bẹ́ẹ̀ ṣe kó àwọn èèyàn o. Bẹ́ẹ̀ tó bá ti parí báyìí wọ́n kọ́ pọ̀lọpọ̀ nǹkan tó jáfàní wọ́n kó lẹ̀ ni àrí dátà lò mọ́ àrí gbogbo ẹ̀ lò mọ́ àtúnra káàdì lọ́wọ́ tiwọn náà alóòdù dátà 24 gig wọ́n kàn jọ síìmù wọn ní àwọn òjì ó ṣiṣẹ́ mọ́ for what reason kò nídìí kò ṣiṣẹ́ mọ́ náà nù àlè communicate àwọn èèyàn wa mọ́ wọ́n ti parí iṣẹ́ jáde tó mọ́ lọ àti parí iṣẹ́ o ọmọ tó ń bọ̀ next year tó ń bọ̀ lágbára Ọlọ́run tó ń bọ̀ next year bẹ́ẹ̀ ṣe dáa sọ pé ẹ ṣe dáa bẹ́ẹ̀ tó ṣe dáa ń gbà náà gbogbo ayé ni ọgbọ̀n ìtẹ́ ẹ ti sọ kankan ẹ jẹ́ dé Nàìjíríà ẹ ti sọ kankan àwọn èèyàn wà mọ́ sọ experience wọn ntẹ́ ẹ fojú wọn rí wọ́n bọ̀ wá sọ ntẹ́ ẹ pa ayé wọ́n bọ̀ wá sọ ntẹ́ ẹ pa ọ̀run àwọn ẹbí ẹ̀ bọ̀ wá sọ dáadáa òsì ẹ ṣeun jàre ẹ̀yin èèyàn mi ayé yín ò ní bàjẹ́ ẹ̀ ní dídàkúdà o inú yín ò bí mi o inú yín ò bí mi bẹ́ẹ̀ bá fún ní interpretation kan ó kù yín ó kọ́ Ọlọ́run ó kè mí náà ó kọ́ Ọlọ́run o torí inú ẹ̀dá kan ò bí mi rí Oríyọ̀mí inú ẹ̀dá kan ò bí mi rí ìgbà tí mo ti ń bá bọ̀ inú ẹ̀dá kan ò bí mi rí inú ẹ̀dá kan ò bí ìgbà tí mo ti ń bá bọ̀ àti ìgbà tí mo ti ń bá bọ̀ inú ẹ̀dá kan ò bí mi rí ẹ ṣeun o.